Ẹ káàsán sá o. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Òwe yìí sí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára èké fọ̀rọ̀ lọ. Èsè fọ̀rọ̀ lọ. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Òwe kí nìyẹn? À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Inú kóòtù láti jọ pàdé. Inú kóòtù ni. Ẹ bá a parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjàkadì òsì dára. Ìjàkadì òkúrú. Ìjàkadì mi ò ìjàkadì kò ṣe lára dúró ẹ ti sọ. Ẹ bẹ̀rẹ̀. Ẹ káàsán. Ẹ jẹ́ bá a parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà kí ni? Alágàdá wọn ló ń jàre. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ó tó sí ẹran bí ọdún. Ó tó sí ẹran bí ọdún. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Jóyà. Jásikẹ́ẹ̀tì ló ṣe ní àbẹ́jì. Parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Wọ́n lè fi kọrin ni. Ẹ bá a parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ọ̀bọ̀rọ̀. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára kò tọ́ bọ̀rọ̀. Kò ń tán bọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kò tọ́. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Kí ló wí? À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ó sọ pé ká lọ kábọ̀. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ń tán bọ̀rọ̀. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára kì í tán bọ̀rọ̀. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára kì í tán bọ̀rọ̀. Ẹ jẹ́ bá a parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ò tán bọ̀rọ̀. Kò ń tán bọ̀rọ̀. Ẹ bá wa parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára kò ń tán bọ̀rọ̀. Ìjà lára kì í tán bọ̀rọ̀. Ìjà lára kì í tán bọ̀rọ̀. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ò tán bọ̀rọ̀. Ìjà lára ò tán bọ̀rọ̀. Ẹ jẹ́ bá a parí òwe yìí. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Bàtà dé kọ́ tíṣọ̀ léwájú nu. Ẹ̀mí mọ́. Bàtà dé kọ́ tíṣọ̀ léwájú nu sẹ́. Lórí àjà nítorí rẹ̀ wá. À ń jù wọ́n. Ẹ parí òwe yẹn. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ó pọ̀ ẹni táwọn èèyàn sọ oníkálukú sọ tiẹ̀ bí wọ́n ṣe lè sọ sí. Ẹ kọ́kọ́ bá a subscribe náà. Ẹ share fáwọn ẹlòmíì. Ẹ tẹ notification bell yẹn dẹ̀ kọ comment. Ẹ sọ bó ṣe rí lára tiyín. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìparí rẹ̀ rèé. À ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara kì í tán bọ̀rọ̀. Ẹ rí i pé bẹ́ẹ̀ nìkan bá ti ń ṣe dáadáa nínú àwọn iṣẹ́ kan tàbí ó ju àwọn yòókù lọ nínú àwọn kankan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú ẹ̀. Kí ló fà á? Ó ní wọ́n ṣe máa ń pòwe yẹn nílẹ̀ Yorùbá wípé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara kì í tán bọ̀rọ̀. Irú ìjà bẹ́ẹ̀ irú ìjà lára tán lára ọmọ làkejì kì í sì tán bọ̀rọ̀bọ̀rọ̀. Nítorí bẹ́ẹ̀ bá sọ pé ẹ fẹ́ pa náà gan a tún mọ̀ a máa rú jáde ni. Ẹ bá a share fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ kí mọ̀ pé Bembeyeke comedy ó yàtọ̀. Á rẹ́rìn-ín á tún kọ́gbọ́n ni. Ẹ wò ó fún àtìlẹ́yìn lórí ètò yìí láti lè máa tún fi ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹlòmíì tá a bá ń bá pàdé ó ṣe pàtàkì ó ṣe kókó. Ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe. Ẹ wò ó yóò máa ju wa ṣe. Ẹ share dáadáa. Ẹ comment section yẹn. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún ti wò ó lónìí Bembeyeke. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV.
ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Ọ̀rẹ́ sọ pé ó ti lọ. Bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ TV Ilẹ̀ ti máa rí bẹ́bẹ́. ìkànnì eléyìí ládùn jù ó Daniel Salmon gbà yìí òun ni ẹ máa wò.